ìpalẹ̀mọ́ wo wá ni ẹ fẹ́ gba àwọn ọmọ Yorùbá pé kí wọ́n ṣe rálì bọ́ọ̀ tuntun ìpalẹ̀mọ́ wo lọ́wọ́ máa ṣe ìpalẹ̀mọ́ wo ló máa ṣe ṣé wọ́n ní ìrànlọ́wọ́ tí wọ́n fẹ́ ṣe fún wa ní YSDM báwo ni wọ́n ṣe fẹ́ ṣe òun ni kẹjẹ́ ká gbọ́ báyìí. ẹ ṣe gan ìpalẹ̀mọ́ wà táwọn èèyàn wa máa ṣe mọ̀ pé a pè ní big rally ó dẹ̀ ti tójọ́ mélòó kan tá ti bẹ̀rẹ̀ preparation yẹn àti 2022 ló yẹ ká ti bọ́ síta nípa ti rally tó bá yé gbogbo wa 2022 yẹn bí bàbá wa dẹ̀ ṣe ṣàlàyé ẹ̀ ń gbà yẹn kò yí padà bàbá wa sọ ń gbà yẹn ó ní olúkálùkù ló máa ṣe rally ní àgbègbè ẹ̀ ní ìlú tó ti wá ọ̀nbá wa ṣe 5 ló wà ń bẹ̀ ọ̀bá ṣe 10 kan jáde kan gbé flag Yorùbá nation kan ní Yorùbá nation la fẹ́ tẹ́bí bá pa ẹ́ wàá wọnú ilé wàá jẹun wàá tó padà síta àmọ́ ṣá o there will be a convergence of a sizable number of people tó máa jáde ibi tó ti máa jáde àti decide ibẹ̀ yẹn àti decide ibẹ̀ so tá a bá decide yẹn. Now àti gbọ́ I just posted because mo fi ṣàlàyé ibẹ̀ yẹn èyí tí a gbọ́ lẹ́nu the deputy vice of the Yoruba self-determination and gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ contribute láti ran movement lọ́wọ́ please go to the ysdm.org. Kò sí I understand that a lot of people are always skeptical tó bá ti di pé ká dáwó ká ṣe this not everybody but some even Donald Trump tó lówó lọ́wọ́ Trump tó ní burúkú owó lọ́wọ́ during the campaign of the American president àwọn èèyàn ṣì raise owó fún I mean you should be wondering why does Donald Trump need the public money to run to become the president of the American government while there was Kamala Harris we saw when the switch between Joe Biden àti Kamala Harris nígbà tó rí pé Joe Biden ló dà pé lè ti ní dementia kábàkàbà ló máa ń sọ wọ́n lọ lo Kamala Harris within 24 hours millions of dollars was raised so báwo làwọn ṣe fẹ́ raise owó ṣé Ṣèyí Tinubu tó ń fi 100 million bẹ the national president of the student association tó fẹ́ náà pa tọ́já sí wòwò ọmọ bàbá olórí burúkú ọmọ òfò we saw how the video everybody has watched the video I don't have to play it so Ṣèyí Tinubu fẹ́ offer yàn kan ní 100 million you think he's going to offer Yoruba people that are campaigning to bring Yoruba nation to the forefront of the government of Nigeria of Yoruba land 100 million kò ní fún 100 million so this is why we are saying that this has to be funded by we that believe in it. 1,000, 2,000, $1,000, $5,000. Kò sí anywhere in the world. Ẹnẹ́ mi ni mo sọ bẹ́ẹ̀. Labour Party, àwọn èèyàn sanwó ní monthly. Conservative Party, àwọn èèyàn sanwó monthly. Even in any organization, people pay monthly to fund it. Tàbá ti débi tá à ń lọ tàgbà country. We will not need anybody to come and fund it. We will be able to use our resources to fund it. But right now, as a government, we don't have that capacity to dive our hands into the coffer and use that money to fund the movement. It's possible. This is why donate to Yoruba Nation Central account, the organic and the authentic account that is used for this movement. Help for Yoruba Nation independence. Owó ìlọ́ fún máa ṣe many things tó máa fi execute wọ́n fi ṣe fìlàní gbogbo àná láàárín àwọn olóṣèlú àwọn ti jí owó ẹ̀rí wọn tó bá ti ṣe campaign we saw how there's a switch between the criminal PDP to APC ọmọ ìyá kan náà ni wọ́n they are criminals olè ni wọ́n gbogbo fìlà tó máa ṣe ní aṣọ tó máa ṣe ní these are ṣé a máa sọ fẹ́ni tó ń taṣọ nísìnyí pé Yorùbá nation yẹ fún aláṣọ lọ́fẹ̀ẹ́ no àwa ti ra àwọn kankan sí àwọn iṣẹ́ tá à ń ṣe nísìn a lè ní kọ́ fún wa lọ́fẹ̀ẹ́ náà so when we fund it when they have the money, it is easy for them to execute many things across the Yoruba land. Add any 191 local government. So they have to keep the movement kó ní final solution. Tí kò ṣe pé àwọn kan tó kàn fi sọ di fracas. Tó jẹ́ pé àwọn oníbi kankan tó ń lọ tí wọn. We need to fund it. And like I said, yes, kò ń ṣe gbogbo èèyàn ló fẹ́ Yoruba nation, but ìwọ̀nba wa tá bá fẹ́, we push forward and that's it. We are not waiting for anybody. So bí káàdé mọ̀ la ṣe sọ, ká lọ sí www.ysdm.org/donate. Naira nìkan ni kò ní gbà because the bank doesn't accept naira. Naira ò ní fi naira rajà níta.
Tinubu ò ní fund Yorùbá nation. Bísí Àkàndé ò ní fund ẹ̀. Àwọn governors yìí ò ní fund ẹ̀. These are the obstacles that we have. They need money to run campaign. And campaign is not cheap. I keep telling us. IKEA máa ṣí sí Oxford Circus. Mo rí advert wọn. Wọ́n dìídì lọ gba bus. That London double decker. Wọ́n wá brand ẹ̀ pẹ̀lú kíní wọn. Ẹ̀mọ̀ tí wọ́n bá lọ sí IKEA. Àwọn táwọn gbé ní UK. You know what I'm talking about. Wọ́n náà pa IKEA náà wà ní European countries. So kíní báàgì wọn yẹn. Òun lọ fi brand bus yẹn. Wọ́n wá gbé síwájú Oxford Circus níbi tó ti fẹ́ ṣí shop wọn. You think it's cheap? We can do a lot of adverts. Nígbà tí Yorùbá Nation campaign náà bá bẹ̀rẹ̀. But when we don't have the money, how do you do it? We need to support the movement on the ground, and we also need to support the movement from outside. So we got to help the movement. Àfi tó bá yẹ kó gbogbo akọ̀ ṣeré ni, àdèmọ̀ bá ṣeré. We are determined, even if it's 1 million people that wants to go, we will go. We don't have to wait for the others. I'll reconcile later. I'll make a reconciliation. Because everybody knows that Nigeria is God's K-leg. So to support the movement, you go to the YSDM website and you can donate. Let's go back and listen to Kede YORUBA. Bàbá wa lè wá sọ pé okay o, ọ̀la o, Èkó là ń bọ̀ o, àbí ọ̀la Adó Èkìtì là ń lọ o, àbí ọ̀la Àkúrẹ́ là ń lọ o. Àmọ́ ẹni tó. Ẹ má bínú, mo fẹ́ sọ ọ̀kan lẹ́ẹ̀kan kó tó di pé mo tú. What we have been told is that in 2022, the plan was we go out, a máa jáde ní gbogbo ilẹ̀ Yorùbá. Even if it's 1 people, 3 people, 5 people, you will come out within where you are. But there will now be a place that there will be a convergence, from what he's saying so far, where nobody knows. But that is exactly what Kede YORUBA have just explained. King Kofi elaborate a little bit. But according to him, with the plan that is being put together, it become our. So nobody knows where that will be. Go and prepare. Lord, prepare. Lord, get ready. So let's go back and listen to Kede YORUBA as it's been questioned on the Yoruba World Media, Adukolowa World Media. Tó bá ní mi ò máa lè Àkúrẹ́ tó ti fẹ́ ṣe rally mi ò máa lè débẹ̀ bó ṣe Ìgbómìnà lẹ́wà bó ṣe Òkìtìpupa lẹ́wà bó ṣe Agége lẹ́wà ibikíbi tẹ́ bá wà ẹ ṣáàdì síta ẹ dẹ̀ fi ẹ̀dùnnú ọkàn yín hàn pé Yorùbá Nation òun la fẹ́. It is lawful, it is legal. There is nobody that can harass you for expressing your wish. Àmọ́ àti wá pinnu pé rally eléyìí òun ló máa jẹ́ òpin ìparí Yorùbá Nation struggle tá à ń ṣe. Very important part. Mo ní àwọn tí wọ́n fẹ́ kí Yorùbá Nation kó cross the other side ló pọ̀. But àwọn tó fẹ́ takò tó fẹ́ yọ oríṣiríṣi gimmicks. Ṣé wọ́n ti ready? Ṣé ti ní gbogbo nǹkan? Ṣé ti ní security? Ṣé ti lóúnjẹ? Ṣé ti lómi? Ṣé ti nígbà? Ṣé ti ní this? Àwọn èèyàn níbi kankan tán lọ. Ṣé nígbà tí Britain ń bọ̀ tó wá kó wa lẹ́rú gbogbo nǹkan lóní? Ẹ má ká deceive ara wa. Even if everything is perfect, there will still be some mishap that can happen. Ọlọ́run nìkan dẹ̀ ló perfect. So tá bá ń dúró, Yorùbá Nation, ẹ tútù bẹ̀rẹ̀. Ṣé ti kó security síta? Security wo ni gọ́ọ̀mẹ̀ntì fún yín tẹ́lẹ̀? Tẹ́ fi ń gbé nínú Nàìjíríà, táyà yín já lójoojúmọ́ tó ń pààyàn, tó ń gúnyàn lọ́bẹ̀, tó ń géyàn lórí. Security mélòó lẹ ní nínú Nàìjíríà yín? Mò ń bèèrè ní o, security mélòó lẹ ní nínú Nàìjíríà? Gọ́ọ̀mẹ̀ntì máa yìnyàn níbọn, ṣé gọ́ọ̀mẹ̀ntì ṣe ń pààyàn? Gbogbo àgbáyé gọ́ọ̀mẹ̀ntì máa ń pààyàn ní pààyàn ní gọ́ọ̀mẹ̀ntì. Saudi Arabia gọ́ọ̀mẹ̀ntì wọ́n pààyàn sí embassy wọn. A whole government wọ́n pa journalist wọn sínú embassy ní Turkey. Khashoggi lọ Google ẹ̀. Ní Israel wọ́n pa journalist Al Jazeera ní last year. Ọmọ journalist tó ti kú ní Ukraine war. Does that stop the war? No. So don't let anybody but fool you. Pé gọ́ọ̀mẹ̀ntì ò kí ń pààyàn ní gọ́ọ̀mẹ̀ntì máa ń pààyàn ní. But gọ́ọ̀mẹ̀ntì tó bá pa wá nínú movement yìí kí gọ́ọ̀mẹ̀ntì náà máa retí tó máa ṣẹlẹ̀ sóhun. Let me leave it like that. Gọ́ọ̀mẹ̀ntì tó bá yìnbọn pààyàn nípa àṣẹ rally tí and under the constitution òfin àgbáyé máa kà fún wa nísìn. I will read that part kó lè wà nínú record because gbogbo tá à ń ṣe nísìn is in record. Because tá a bá ti bọ́ sórí M1
mọ́tò wà ní reverse ó lọ síwájú ni reverse inú mọ́tò yẹn àti ní kọ́ disconnected tá bá ti bọ́ sórí M1 and it goes across every network part of Yoruba land. It doesn't matter at anywhere that you can think of, as long as tíbẹ̀ yẹn bá ti ń jẹ́lẹ̀ Yorùbá, we have the right. Ní lọ sí ilẹ̀ Yíbò kan náà fi lọ disturb wọn níbẹ̀ nígbà táwọn ọmọ Yíbò ṣe síta tó ṣé wọ́n fi tí wọ́n disturb àwa ṣé ọmọ Yorùbá lè gba ilẹ̀ Yíbò kọjá nígbà tó ti ṣe síta tó kàná bẹ̀rẹ̀ rálì kọ́mọ Yíbò kan sọ fún wa pé ẹ̀yin ọmọ Yorùbá, because when una dey do your own síta tó ǹjẹ́ fi inconvenient wa, it is our right orí ilẹ̀ wa láwà. It's either you respect our right or whatever tó bá ṣẹlẹ̀ sí wọn náà. So let me quickly read ẹ jẹ́ kí n mú yẹn jáde because it might take a while for me to get it. So let Kayode Mola continue speaking and then I will bring that video, the write-up. Mo dúpẹ́ lọ́wọ́ mo sọ fún yín pé they are intelligent Yoruba people. Most of the thing I post out èmi kọ́ ni mò ń ká o. Mo láwọn ẹ̀gbọ́n tó ti kàwé tó yẹ pé iṣẹ́ tí wọ́n ní pé Koiki wọ́n ṣáà sọ direction tó bẹ́ẹ̀ kí n bẹ́ẹ̀ drafted. Wọ́n á drafted jáde fún mi. Mo kí brother mi ní South Africa. So different thing tó kọ síta, mo ṣe audio síta, gbogbo ilẹ̀ ti gbọ́ ní audio. But mo máa kà síta lórí program yìí kó lè wà record because gbogbo tí mo ṣe àwọn CNN sì máa wá tàpù nú àwọn fídíò yìí. Àwọn Al Jazeera, ABC News, Fox News, CBS, Sky, BBC. Kólúkálukú lọ múra sílẹ̀. So government máa ń ṣèkà ní 350,000 children ni wọ́n kó lọ fún sex trafficking ní America. Níbo lọ́kọ́ wọn sí kò sẹ́ni tó mọ̀. So don't let anybody buffoon you that government máa ṣe yes government máa ní right láti ṣe tó bá wù wọ́n àwa náà ní right. Lọ bèrè lọ́wọ́ British àti IRA ntí IRA fojú British yìí. Today Ireland is a country. If you get to Ireland, your life is far better than Nigeria for 100 years if Nigeria continue to exist. Tó bá ráyè wọ Republic of Ireland lẹ́nìí tó ráyè wọ rápálá wọ bẹ̀ oníwèé ìjọ tó bá ti ń dé airport wọn tó bá káwọ́ sókè tó claim asylum ayé ẹ̀ ti better. Ìjọ tó bá lè ráyè wọlé sí airport wọn tó bá ti náwó sókè you will see that they don't beat you. Wọn nínú ẹ̀ wàá gbé ẹ lọ sí detention camp wàá máa jẹun ẹ̀mẹ́ta lójúmọ́ pátá tó máa wọ̀ sí díẹ̀ wàá máa make sure pé òun fọ̀ torí wọ́n fẹ́ dọ̀tí nínú bẹ̀. Idiot all over the place. Poor bastard. À ń sọ nǹkan tó ń dun ayé wa à ń sọ pé are you ready? Olóṣì. Ọ̀dùnmọ́ síbi lẹ́tì ni kì í má ṣe pé fún yín. Are you guys ready? Are you ready? Yìí tẹ̀ ń ṣe ní Nàìjíríà ṣe ready tán. Idiot all over the place. If telling us are we ready? No, a máa dúró kí gbogbo ọmọ Yorùbá kọ́tọ̀ kó sùn kó jí ká tó ready. Kọ́ lè pa gbogbo wa. Ọmọ kókó lọ́bí kalẹ̀ yẹn nísìn. Hospital mẹ́rin ló rejected. Are you ready? Do you know the government? Mélòó lára Tinubu tó bá ṣe pé security tó protected. Mélòó lára Tinubu pẹ̀lú gbogbo drugs tó ti lò táyé ti bàjẹ́ tó yẹ pé steroid lọ fún tó fi ń pump ẹ̀ tó fi ń padà wá. Owó ṣe máa lọ sí France. Kó jókòó sínú Nàìjíríà. After 3 months tó sá lọ káàkiri 3 months tó lọ injected. The same thing pẹ̀lú Buhari. Mélòó lára wọn tó bá fi dídà àwa méjèèjì èmi àti Tinubu mélòó lára ẹ̀. Ṣé Tinubu lè dá mi mú? Tàbájọ wọ rírí. Ṣé Tinubu lè dá mi mú? Ẹni kí ṣe Tinubu máa tẹ̀ kájọ contest kájọ wájà níta. Kájọ jà boxing mo challenge kó jẹ́ kájọ jà ní London kó set wa up bí àmọ̀ nínú ayé ẹ̀pa pẹ̀lẹ́ṣẹ̀ mo lè ṣe boxer ẹni kí ṣe yìí Tinubu kó má ní security contract kó fìjà sí mi àtẹ̀sí London kí wọ́n plane padà lọ sí London kó mú date ṣó lè dá mi mú bomb bastard ẹ̀ sọ pé ṣebí security tó kó káàkiri ni ṣé ṣe yìí Tinubu ó lè dá rẹ̀ mú ṣó lè dá mi mú tó bá ní kẹ́mà ti ṣe yìí Tinubu ní sìkà jà boxing just like people table má nà pa má nà mọ́lẹ̀ jẹ́ pé wá wọ kúrò lórí ríngì ni mo dẹ̀ challenge ẹni kọjọ mú date fame àti ẹ̀ ní London idiot all over the place ṣebí security tó kó káàkiri ló dàbí pé wọ́n lágbára àdẹ́sàn tó ń pè ní security gbogbo yẹn àní láti máa sọ̀rọ̀ síta náà lọ dira so let's go back kí n sáré káàkiri yẹn fún yín but àmàgbẹ́mọ̀ lánà mò ń padà bọ̀. torí rally yìí a fẹ́ ṣe pé a ní wọlé padà mọ́ títí a máa fi gba Yorùbá nation òun la fi sọ pé Yorùbá nation no step back kò wá ṣe no going back o kò tó wá ṣe pé Yorùbá nation after 2027 no Yorùbá nation now àwa ń ṣe Yorùbá nation wọ́n ní kò ń ṣe Yorùbá nation after 2027 kí ló tún fẹ́ gbọ́dọ̀ yẹn lọ wọ́n tún wá Yorùbá nation tábà ti ṣe ń ta fẹ́ ṣe bí ọmọ ọkọ kò ní sí 2027 nìyẹn but tábà ti ṣe dandan yọ̀ọ̀s tá a ṣe mugọ̀ 2027 máa wáyé o ẹ̀kọ́ kò sí tó kọ lóṣèlú and Tinubu is very desperate he wants to return back to power in 2027 whether you like it or not he will rig himself back and it's as simple as that nobody can defeat Tinubu in 2027
kò sí bóun wọn kọ́kọ́ gbogbo ara wọn kọ́ lọ join ní PDP kọ́ join SDP wọ́n lè defeat Tinubu because ẹni tó bá wà ní power ó máa lo agbára yẹn but ó kàn máa create a war ni because the northerners will destroy Tinubu after 2027 àwa máa fi tiẹ̀ àjẹ́ kí Tinubu fún lórí burúkú tiẹ̀ kó fi kó bá wa ṣé bàbá wa ni Tinubu tó respect àwọn ọba kò respect ọba òṣèbó lọ sọ́ọ̀ṣù nígbà kan tó náà lówó ju ọba lọ olórí burúkú ààrẹ èlò lórí tẹ́lẹ̀ kó tó dé ní 1999 ẹ bèrè pé kí ni account balance Tinubu nígbà tó dé sẹ́kọ̀ọ́ ní 1999 kó tó di governor kí ni account balance ẹ̀ idiot all over the place owó Lagos state kan ló fi ń ṣọlá ni tó fi ń ṣọrọ̀ ajé. As possible. Our own Yoruba nation is now. Kí làwọn èèyàn wá yẹ kó ṣe ó pín sí ìpele méjì ni àwọn nǹkan táwọn èèyàn lè ṣe fún ara wọn àti nǹkan tí àwọn èèyàn lè ṣe láti ran ẹgbẹ́ lọ́wọ́. Nǹkan táwọn èèyàn lè ṣe fún ara wọn ni pé láàkókò yìí à ń bẹ àwọn èèyàn ẹ ra oúnjẹ sílé. A lè ní ó máa lọ wọ́rọ́ kó lọ wọ́rọ́ a lè ní ó máa lọ wọ́rọ́ káwọn kọ́dẹ̀ tó dojú ìjà kọ wá wọ́n ti ní you have a right to self-defence. Àwa ò ní báyàn jà ṣùgbọ́n tó bá wá bá wa jà we have a right to defend ourselves. So òun la fi ń sọ fáwọn èèyàn wa pé ẹ bẹ̀rẹ̀ sí ra oúnjẹ sílé oúnjẹ tó lè tó yín jẹ at least for a month. Then kí la tún lè fi ran ẹgbẹ́ lọ́wọ́ ó pọ̀ ẹlòmíì ó lè ní t-shirt lòun lè provide ẹlòmíì ó lè ní owó lòun lè provide ẹlòmíì ó lè ní sticker lòun lè provide banner lòun lè provide flag lòun lè provide nǹkan kíkan tẹ́ bá lè provide ẹ jọ̀ọ́ ẹ fi nawọ́ sí wa. And one of the easiest way you can contribute to the fund is go to our website. Ẹ bá lọ sórí website wa www.ysdm.org. You can go to the donations tab. Lára donation yẹn tẹ́ bá click subscription you can subscribe rally fund títí kọ́sẹ̀ tó parí àti wà ń bẹ̀ a ṣe big rally fund tẹ́ bá dẹ̀ ti ẹ lè fi sí any of the funds tó bá wà ń bẹ̀ either for security so ẹ subscribe sórí each of the fund tó bá wà ń bẹ̀ a dẹ̀ allocate ẹ̀ èyí tó bá yẹ ká allocate sí security a allocate ẹ̀ sí security èyí tó bá yẹ ká welfare torí nǹkan tá a máa ṣe pọ̀ àmọ́ wa ní àwọn tó bá tẹ̀ wá ká lè wá pure water díẹ̀ fún wọn ká lè díẹ̀ tá a máa nílò tí àwọn jàǹdùkú yìí àwọn panípaní ẹ ṣe gan olóòtú tó tẹ́ bá lọ sí donate subscribe ẹlòmíì ti register sórí YSDM tẹ́lẹ̀ so sí donation agbẹ́dán subscription tẹ́ bá iye tẹ́ bá subscribe bó ṣe $10 bó ṣe $20 so a lè sọ currency tẹ́ fẹ́ fi sí so either any of the fund lẹ lè fi owó sí ẹ dẹ̀ fi káàdì yín síbẹ̀ á jẹ́ kẹ́ donate ẹ fi email address yín sí ẹ dẹ̀ lè donate àwọn tó wà ní ilẹ̀ káàárọ̀ òjíire tẹ́ bá fẹ́ fi owó sí ẹ tí lè fi náírà sí àmọ́ tẹ́ bá fẹ́ fi náírà tẹ́ bá fẹ́ san owó ní náírà ẹ kàn sí wa ẹ bá lọ sí website wa ẹ rí nọ́mbà tó wà lórí website wa ẹ send whatsapp message sí nọ́mbà yẹn à á direct yín sí àwọn team wa tí wọ́n á lè jẹ́ kí so +4478 7482 700128 ẹ send the whatsapp message à á direct yín sí àwọn team wa wọ́n á bá yín ṣètò bẹ́ẹ̀ ṣe lè contribute to that fund. It's gonna be massive. A lè sọ pé ó lè ṣọjọ́ kan, ó lè ṣọjọ́ méjì, ó lè ṣọjọ́ mẹ́ta, ó lè ṣoṣù mẹ́ta, ó lè ṣọdún mẹ́ta. Àmọ́ we know we are fighting a lifetime battle. 1948 ni Israel ti jà Israel ti declare nation wọn títí dọ̀la Israel is still fighting to protect that land. Tẹ́ bá dẹ̀ rántí 6 days after ti Israel declare nation wọn 6 Arab nations ló attack wọn 6 Arab nations but Israel was able to defeat those 6 Arab nations. Láàárín ọ̀tá tó dẹ̀ tún wà ní 2023 ẹ̀rí nǹkan tí Hamas fojú wọn hàn Hamas fojú Israel hàn èèmọ̀ but within what Israel was able to say we are not fighting we are not going